Assalamu alaikum o gbogbo mùsùlùmí òdodo sẹ́yìn gbààwẹ̀ lónìí o sẹ́ẹ̀ gbààwẹ̀ o tọ́lá àwọn kan ò jẹ́ akásámú lánàá ṣùgbọ́n èmi gbààwẹ̀ ṣé lọ́dọ̀ tí sáwọn alákatakítí ẹ̀sìn sọ́jẹ́ kẹ́yìn ó kásámú ẹ̀yin tẹ́ ní àmọ́ kásámú lánàá ṣẹ́yìn náà ti gbà ẹ̀ tí ẹ̀ gbọ́dọ̀ mọ́ gbààwẹ̀ ẹ̀ gbọ́dọ̀ mọ́ gbà ẹ̀ jọ̀sánú Ramadan nù ṣé Sultan yín ti wá padà kéde báyìí òótọ́ ná ọ̀rọ̀ ẹ̀sìn lórí àríyànjiyàn pàtàkì jùlọ ẹ̀sìn Islam àkókò Ramadan báyìí a bá àríyànjiyàn yẹn láyé ni àwọn nǹkan sì wà tí àwọn bàbá wa tí wọ́n ń gbégbèsẹ̀ nígbà yẹn lórí ẹ̀ sẹ́mi pé lórí ọ̀rọ̀ Ramadan yìí òun ló jẹ́ kí àwọn àfáà wa àwọn àfáà àgbà ní gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n ṣe àgbékalẹ̀ rọ́bítà nǹkan yìí náà ni wọ́n á roko mọ́ tí nǹkan yìí wá ń dínkù díẹ̀ kó tó dòní kó tó di pé ẹ sọ wípé àwọn ọmọ ń pa ẹ̀sìn àwọn bàbá yìí lọ́kọ̀ ń kéwú àwọn náà sọ súná yín torí àti jẹ àti mu torí ọrọ̀ ayé ẹ sì fẹ́ mọ́ dá wa mùsùlùmí sì bá sì bo sẹ́yìn lẹ́ málùjẹ́ náà dání ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lánàá ló jẹ́ kí n ṣe fídíò tí mo ṣe yìí lóòótọ́ bàbá wa tí wọ́n jẹ́ ìmáàmù Ìbàdàn àti gbogbo Ọ̀yọ́ state lápapọ̀ wọ́n ti kéde látẹ̀yìnwá wípé ó ṣeéṣe ó súnmọ́ pé ó dájú ká bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ kejìdínlógún oṣù kejì tó jẹ́ dédé ọjọ́ òní ọjọ́ Wednesday ká kásámú ní ọjọ́ kẹtàdínlógún on the 17th Tuesday a mọ̀ pé yìí lẹ fẹ́ gbọ́ ìgbà míì ẹ̀yin alùsùnà yìí ẹ kàn máa ń dẹra yín ẹ máa ń túra yín ni lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ́rọ̀ ẹ̀sìn ẹ fọ̀rọ̀ míì dẹra yín tẹ́ ẹ fẹ́ tòṣèlú bọ́ ẹ̀sìn ẹ fọ̀rọ̀ míì túra yín lẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí sọ àdìt àtòrísísẹ àwọn àyà Al-Qur'an fún wa pé ànábì sọ wípé àkànlè mọ́jọ́ àwẹ̀ lẹ̀ yes ànábì sọ bẹ́ẹ̀ pé àfi ká rọ́ṣù tábà wá rọ́ṣù àkàsà bán pé ṣùgbọ́n nígbà ẹ mọ́ gbàgbé pé nígbà tí àríyànjiyàn yìí ti ń ṣẹlẹ̀ káwàyé ó tó dáyé ó wà nínú tí àwọn bàbá yìí fara wọn jìnlẹ̀ fún láti mọ sọ oṣooju ọ̀rọ̀ àwọn bàbá míì látinú ọdún yìí ni wọ́n ti jókòó ti kán mọ́ ka oṣù ojú ọ̀run tí yóò fi dán ọdún tí ń bọ̀ wọn níṣẹ́ mi tí wọ́n ń ṣe wọn gbọ́kàn kú òun bẹ́ẹ̀ ń gbà kankan rí àwọn kì í yíde òṣèlú káàkiri wọn wá ọ̀rọ̀ kiri mo rántí ìgbà táwa wà ní kékeré táwa nílé kéwú àfáà tó kọ́ wa ní kéwú àti tó ń kọ́ èmi ní kéwú wọ́n jẹ́ kan nínú àwọn àfáà àgbà nílùú wa àwọn àgbà àfáà pọ̀nbélé ni wọ́n tí wọ́n lè kọ́yé wọn kọ́ mọ́ fèrè bò ẹni tó jẹ́ ìmáàmù ìlú gan yóò wà jábọ̀ fún wọn ni ọ̀nà kanu táwa tí máa ń mọjọ́ táwẹ̀ ó bẹ̀rẹ̀ tó sì jẹ́ wípé kò ní í ṣí kò ní í yà ọ̀nà kejì ni àwọn ìmáàmù àdúgbò ìmáàmù rátìbí ìmáàmù Rátìbí
nínú kó jẹ́ pé ní ó ti lọ jókòó sílé ìmáàmù àwọn ìmáàmù ìlú, wọ́n jọ mọ́ ṣàṣàrò, ìmáàmù ìlú náà rán àwọn aṣojú lọ sí àwọn ọ̀gá wọn ní ìmáàmù ìpínlẹ̀, wọ́n mọ̀ ṣàṣàrò lóríṣiríṣi, oníkálùkù ọmọ foríkorí, wọ́n mọ̀ fi kùn lukù, wọ́n mọ̀ gbé àgbéyẹ̀wò iṣẹ́ táwọn ti ṣe láti èsìn, wọ́n mọ̀ gbé tira wọn lẹ́gbẹ̀ẹ́. Bákan náà wọ́n yan àwọn kan tí wọ́n mọ̀ wojú ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn baálé ni wọ́n ti pàrọ̀jọ sí mọ́sálásí láti asiri náà tí mo sọ pé ìmáàmù nǹkan onígbóná wà o, ìmáàmù wà lé o, ní ustaz bàbá ni wọ́n rán lọ, ẹnìkan bàbá ni wọ́n rán lọ, kàlífà ni wọ́n rán lọ, tàbí wọ́n sọ pé wọ́n ti rán ẹnìkan lọ sáà ní àwọn àáfàá tó wà nù mọ́sálásí. Tọ́mátì róńtọ̀ lọ́ọ̀kan àwọn amúṣẹ́jẹ́ fún ìmáàmù pé wọ́n ní àkàsámú ní òní o, wọ́n lákàsámú ní káwojú ẹ̀dọ́lá o, ká fi kà pé o, wọ́n lákàsámú lónìí o. Tó bá ti ń lọ tí mọ̀mú bá ti gbéra kó tó sọ fún ẹnì kankan ní mọ́sálásí, bàbá àdínì ẹni táwọn fi jẹ bàbá àdínì ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ jábọ̀ fún. Bàbá àdínì bá mọ́ kéwú lójú wa nígbà náà lọ́hùn, òun ló ní mọ́sálásí, òun ló ní mọ́sálásí. Bàbá àdínì ọ̀ wá sọ pé kí mọ̀mọ́ lọ kéde, ìmọ̀mọ́ wá sọ fún gbogbo àwọn baálé títí àsìkò mọ́ngíríbì pé ákìrún lónìí o, baálé ọba àwọn baálé kọ̀ọ̀kan bá gbalé wọn lọ, wọ́n lọ mọ̀ sí tó sàárì lẹ̀ kó tó wá sámú, láàmọ́ jù láàmọ́ yọ láàmọ́ fòkè àwọn ọmọ kéékèèké. Ìgbà míì wà bàbá mi èyí ọmọ ilé adìẹ mú káàkiri orí gíso gbá ni wípé wọn lágbá rẹ̀ lóyún ọ̀la o, ọ̀ya ẹ̀lọ́ra gbá ẹ̀lọ́ra wo ẹ̀lọ́ra kò bọ́ sásùn, wọ́n lọ ṣètò everything. Ẹ̀sìn dùn ún gbà yẹn lọ́hùn, ohun gbogbo ń lọ, kí wàá ló dé tí èṣù ló pàdídà ti lájá. Ẹ̀yin àfáà yóò di òní, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ̀yin àbúrò wa, tẹ́ẹ̀sọ wáyé ní kán kalẹ̀, bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí náà kọjọ́ bẹ́ẹ̀ pé ń gbèbú ẹ̀ ń ṣe pé kíní kan mọ́, wáàsí yóò dàrẹ́ ti mọ́, wáàsí odò gbọ́mọ́, ẹ lọ gbọ́ wáàsí bàbá wáyé dé náà nígbà tí bàbá yẹn wà láyé, wáàsí yẹn mo gbọ́ sínú ọpọlọ, wáàsí yẹn mo fetí, ó ti kọjá wáàsí yẹn fetí gbọ́, wáàsí tó mo gbọ́ tó mo sunkún, tó mo wà emotion, àríyànjiyàn ẹ̀sìn, èébú, èpè, oríṣi nǹkan náà dán. Ẹ ti wá sí àwọn kékèké mi náà jọ tí ẹ̀ ń gbẹ́sìn sókè ní abẹ́ ń bẹ́sìn wo, abẹ́ ń dayé wa láàmú. Ṣèbí tí kéwú tẹ́ ẹ ké ṣèbí ẹ ké nítorí business ara yín ni, ṣé ẹ ké nítorí tiwa ni? Àbí kí ló wá kàn wá kan kéwú tọ̀dọ̀ ti yín? Lánàá agbọ́pọ̀ tí ó sì ní Saudi, ayé ti dayé ọ̀làjú, ẹ̀yin lẹ́nà bàbá wa ò kéwú, kí bàbá wa ò lè mọ́sù fún wa wípé ayé ti dayé ọ̀làjú, ẹ̀yin lẹ́fọ́ màá yẹn lọ́wọ́ pé ayé ti dayé ọ̀làjú, wípé ó rọrùn sí kámọ̀ pé kámọ̀ ọmọ ti ṣẹlẹ̀ ní Saudi. Gbogbo wa ti wá òrùngbà yẹn náà pé òótọ́ náà bàbá yẹn wá jẹ náà, irú kí nìyẹn, àbákan mọ́ pé bí kò tó kàn mọ́ mọ́jọ́ àwẹ̀ fún wa, gbogbo wa bá tẹ̀lé yín, àṣẹfẹ́ tàn wá ní àtẹ̀lé yín, àjọ ń fọ́kọ̀ Saudi. Kí ló wá ń ṣẹlẹ̀ lánàá tá a gbọ́ pọ́n tí ó sùn Saudi, tẹ́yìn àfáà kan tó máa ń sọ fún wa pé a lè kí á sámú torí pé Sultan ò tí announce, nígbà tí gbogbo àjọ ní fóònù lọ́wọ́, tá a ní iPhone lọ́wọ́, tá a ní smartphone lọ́wọ́, tá a ní Android phone lọ́wọ́, tá a sì ní data, tá a sì mọ bí tá a ti lọ search for everything, tá a rí news. Ẹ tí wọ́n máa gbé amọ́ra torí ìfẹ́nu tọ̀dọ̀ ti yín. Sultan ò tí announce, kí ló dé? Ṣé àwọn ń bá Sultan ní ṣe ni? Àbá ń gbó lọ́bẹ̀ Sultan?
ókè ńgbà tá a bá ní Sultan ní kó announce kí láwọn fi hàn bàbá wa jẹ ìmáàmù sí. kò yé mi náà kí la fi ó jẹ ìmáàmù sí. ṣé bàbá wa ìmáàmù Ìbàdàn àti àwọn gbogbo àwọn asọ́mọgbé wọn ṣé àwọn onímọ̀ mọ́ ní ẹ tiẹ̀ sọ pé wọn onímọ̀ ẹ sọ bẹ́ẹ̀ pé wọn onímọ̀ lọ́ka wò yín náà. ẹ lọ kó tìrà yín ẹ lọ kó bàbá mi bàdà kẹjọ táka ìmọ̀jẹ́ dìgbà ẹ sà kólóbá ẹdun tí inú ti ẹ̀ gbá lẹ́fí ń pẹ́ sọ àwọn bàbá wa ń tòótọ́ wọn ní mọ̀ wọ́n ṣe gbìyànjú àwọn ní àgbà fún rọ̀gọ́dì kíní kan mọ́ra wọn ṣùgbọ́n ewu ni ṣùgbọ́n wòye tẹ́ ń bọ́ tẹ́ ń sọ káàkiri ayé. báwa sì wádìí yín wò aburú yín pọ̀ lábí aṣọ. ẹ wá ti bẹ̀rẹ̀ sí mọ̀ bí ẹ ṣe ń ajack àwọn mọ́sáàsì àdúgbò káàkiri bẹ́ẹ̀ ṣe ń ajack àwọn mọ́sáàsì àdúgbò káàkiri tẹ̀ ń bẹ́ǹkì àwọn bàbá yìí. adé mọ́sáàsì dànù aláàfẹ́ kírun ọmọ kan bíi kérègbè kan báyìí tí wọ́n fi sí mọ́sálásí pé kọ́mọ jẹ́gbọ̀n mú wa ni wọ́n sọ fún wa pé Sultan ò tí ń announce kí ni ìṣẹ̀lẹ̀ gan-an. Sultan ò tí ń announce kí ni a ti rọ́dùn Saudi káàtẹ̀ ní pápá pé bàbá Ìmáàmù Ìbàdàn àtàwọn rọ́bìtọ̀ kádébà sọ pé wọ́n jọ́lẹ̀ wípé wọn kò gbófin ọlọ́mú ìgbà tí wọ́n náà sùn Saudi ńkọ́. ok ọ̀rọ̀ yẹn ti ṣe kòǹgẹ́ tán bàbá Ìmáàmù kọ́ bá jásí tìjú fún ẹ̀fẹ́ tẹ̀lé mọ́. bàbá wa rẹ̀ mùsùlùmí Ẹdó and Delta àti gbogbo ilẹ̀ Yorùbá níbo lẹ fi wọ́n sí wọn mọ̀ kéwà bí ṣé Sultan wọ́n mọ̀ kéwù ṣe bí ọba àlú kan nílẹ̀ Haúsá ní Sultan ṣe bí àwọn àǹfààní náà fi sojú ara wọn báyà náà ṣe fi bàbá wa dídá máa tá a fi wọ́n sojú gẹ́gẹ́ bí Sultan ti wà nílẹ̀ Yorùbá. so bàbá wa dídá máa a fi wọ́n lẹ̀ torí pé wọ́n ti jẹ́ àlùsùnà ẹgbẹ́ tọ̀rọ̀ ti yín a fi wọ́n sílẹ̀ Sultan ló kú táwọn retí. bàbá dídá máa kò ló pè sí mítìn mọ́ kò ló bá sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ wọn lẹ́sìn gèfèrí làwọn. láti jọ́ Sultan tí ń wá bàdàn sáà gbọ́ pé ó wá bẹ́yìn ẹ̀yìn League of Money and Avars ọba wọn ṣe mítìn rí àjọṣepọ̀ wọn níbẹ̀ láàrin àwọn Sultan àti àwọn rọ́bítà àti kọ́mọ wá gómìnà wa àti kọ́mọ wá bí iná ti ń ṣe wúyè lọ́balọ́ba ṣe bí aṣojú òṣèlú Haúsá ti dá ẹ̀sìn papọ̀ mọ́ṣèlú ń tiwọn. ṣé Sultan sọ́ráyè àwọn rídìí oṣù ṣé lọ́fíì Sultan gan ṣé wọ́n ń ṣiṣẹ́ sẹ́tàn sẹ́bẹ̀ gan base lórí Islam. àwọn bàbá tó wá jókòó ti ẹ̀sìn 247 àwọn rọ́bìs wọn. ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé ìmáàmù àdúgbò bí èmi ti ń kírun yìí kò gbọ́dọ̀ sí ìmáàmù Ìbàdàn lẹ́nu ṣùgbọ́n òun lè sọ fáwọn ayé pé ń gbà tó wọn tí ń hàn náà sí àkínú mọ́sálásí yìí òun fẹ́ kí àṣẹ tó ń múlẹ̀ lórí tiwa ṣùgbọ́n àṣẹ ìmáàmù Ìbàdàn kò múlẹ̀ lọ́dọ̀ títí ẹ̀ àṣẹ Sultan ló ń dúró dè. afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ ìdíyẹ ẹ̀sìn kọ́ lẹ́yìn ṣe yóò òsì lẹ́yìn ṣe ẹ jẹ́ ká sọ fọ́ọ̀tì fúnra wa òsì lẹ́yìn ṣe eléyìí kan ló ń pè lẹ́sìn ṣùgbọ́n mọ̀mọ́ náà àwọn òkàsámú lánàá ni àwa gbàwẹ̀ lónìí àwọn ò sì gbàwẹ̀ fún yín
ẹ̀yin kọ́ lẹ́sìn fáwọn ńlá ń dá àwẹ̀ wa. So ẹnìkan kọ́ ẹ má rò pé báyà ẹ lè fi ẹ̀sìn sọ́ọ́dì dìdìrín o, ẹ má lérò ẹ̀ rárá. àwọn òsì lè kónú Islam fún yín, ẹ̀sìn Islam tí àánú ṣe ti wá ni. gbé jẹ́ nìyẹn. ọ̀rọ̀ yẹn dùn mí lánàá, ó bí mi nú gan. ìwọ ń sọ fáwọn apá wò lè kírun lánàá, ṣùgbọ́n Ìmáàmù Ìbàdàn lè pàṣẹ fún ọ. Saudi ò lè kọ̀ntrú ẹ, àbí lórí fóònù ẹ orí fiskale wọ́n gọ́fẹ́nà rẹ̀ sọ wípé àwọn Saudi ti kírun o. bákan náà àwọn orílẹ̀-èdè kan bí Egypt ló pè ní tàbí Kuwait àbí kí ló ṣe pé àwọn náà ti kírun, wọn àròsù ń bẹ̀ ṣùgbọ́n tẹ̀lé Saudi àwọn náà ti kírun torí pẹ̀lú ìforíkorí àwọn ẹlẹ́sìn wọn. ṣùgbọ́n àwọn náà àròsù ń bí o, à ń retí tí Sultan máa announce, tí ò bá ti announce à lè kírun. wo bí ó fò lọ Ìmáàmù Rátìbì, ìwọ kọ́ ni Ìmáàmù Central Mosque ó kéré jìnnà sí Ìmáàmù odidi state o. wo bí tó fò lọ Sultan, ṣé Ìmáàmù Sultan ni àbí Ìmáàmù gan ojú Sultan lọ? ń tà sọ pé Ìmáàmù ìlú, Ìmáàmù state, bàbá wa Ìmáàmù state náà bí òfin Ìsìláàmù wọ́n ju bàbá wa dídá màkì lọ. tá a bá fẹ́ fòṣèlú wọ̀ nínú ẹ̀sìn, ẹ wo ẹ pẹ àárọ̀ àti ọ̀dọ̀fínú yín o. ẹ̀sìn kọ́ lẹ́ ń ṣe yìí o, òsì lẹ́ ń ṣe àdẹ̀tí ríran rí àárí yín. ẹ ṣe business yín ẹ bá ṣe mọ̀ ṣe, ẹ ṣe business yín ẹ bá ṣe mọ̀ ṣe. mo sì jẹ́ nìyẹn. òyìnbó gan tó mẹ́sìn wa ga àtàwọn lárúbáwá wọn jókòó sórí ẹ̀sìn mọ́, ọdún náà àwọn náà fi pawó wọlé. lẹ́yìn náà dẹ̀ ń gbẹnu sí owó tó ń pawó, lẹ́yìn náà ń ganu sí. ó ti yé wa, ẹ má dà wá níbo.